tó di wípé Aláàfin Ọ̀yọ́ ọba Akeem Ọwọ́adé kó tó pé wọ́n jọba ṣe rí wípé a ò sọ̀rọ̀ nípa ó ṣe Yorùbá kò ṣe Yorùbá ṣùgbọ́n a ti ń gbọ́ ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n Ọwọ́adé ló wá jẹ́ kí ọ̀rọ̀ yẹn tún wá ru sókè sí nípa ó ṣe Yorùbá kò ṣe Yorùbá. Ìgbà tó Ọwọ́adé wá jẹ nǹkan tó Ọwọ́adé kọ́kọ́ ṣe ó dàbí ìgbà tí èèyàn bá fi ẹsẹ̀ ṣiṣẹ́ egbò ẹ̀ ṣí ó wá tọ́jú ẹ̀ egbò yẹn ti ń jiná ẹnìkan kàn ń sábọ̀ ó kàn mú ọwọ́ ó kàn tó fi fa ibi bẹ̀ yẹn ẹ mọ bó ṣe máa dùn èèyàn tó. Mi ì tí ì rí ọba tó fi jẹ tí wọ́n ṣe coronation ẹ̀ ó wá gbé máàpù àwọn ìlú tó kó lẹ́rú ó tún wá kọ orúkọ wọn sí mi ò tí ì rí. It's an insult ló jẹ́ fún ìlú yẹn tẹ́ ẹ bá mọ̀ insult gidi ni ẹ kó ìlú dí ẹ kó lẹ́rú wọ́n wá fẹ́ fi yín joyè ẹ wá kọ orúkọ ìlú dí yẹn tẹ́ kó lẹ́rú yẹn ẹ wá kọ sára aṣọ yín egbò wọn tó ti jiná tẹ́lẹ̀ ẹrun egbò yẹn ẹ wá ní káwa ọmọ kóòtù òjìrè ká má jáde sí. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ wa ẹ ti bà nǹkan jẹ́ sẹ́yìn sẹ́yìn ẹ ti bà nǹkan jẹ́ ẹ ti balẹ̀ jẹ́ ẹ ti bọ̀nà jẹ́ sẹ́yìn sẹ́yìn ẹ wá wo nǹkan tó wá ń ṣẹlẹ̀ nísìn ẹ wá ní a má sọ̀rọ̀. Ìgbà tí Samuel Johnson tí wọ́n kọ̀wé ṣé kò sí àgbàlagbà nílẹ̀ Yorùbá láti correct wọn gbà yẹn ṣùgbọ́n wọ́n kọ̀wé in favour of ìlú Ọ̀yọ́ same thing náà ni Archbishop Samuel Ajayi Crowther náà ṣe in favour of their religions and in favour of Ọ̀yọ́. Now ẹ wá wo nǹkan tó wá ń ṣẹlẹ̀ nísìn a ní àwa ilẹ̀ Yorùbá àwa orúkọ Yorùbá tá à ń jẹ́ yìí mọ́ ẹ já padà sí orúkọ tá à ń jẹ́ tẹ́lẹ̀ ká padà sí bá ti ṣe ń ṣe tẹ́lẹ̀ ó dàbẹ̀ ni wípé bóyá ẹni a fẹ́ fi ìpínyà sáàrin ṣé nǹkan tí Ọwọ́adé ń ṣe nísìnyí ṣé kò ti tẹ orí ìrun ẹ̀ mọ́lẹ̀ àbí kò ní agboolé sílé Ifẹ̀ ńbẹ̀ wáì tí ẹ pé ìyẹn ọba kan fi ń wá pé kí Ilé Ifẹ̀ yìí túká ná wáì tẹ fi ń wá pé kí Ilé Ifẹ̀ yìí kó bàjẹ́ ẹ wá wo ohun gbogbo tẹ ẹ wá dá sílẹ̀ lónìí ṣé mò ń bọ̀ o Ọ̀yọ́ empire orí búwo lẹ tiẹ̀ ń pariwo gan àbáyé yín fẹ́ ta pẹ̀lú Ọ̀yọ́ empire tẹ̀ ń pariwo ni ṣé ayé yín fẹ́ ta pẹ̀lú Ọ̀yọ́ empire tẹ̀ ń pariwo ni irú ọba wo ló jẹ náà you become kings you begin to destroy the land. Who are you, by the way? King Ọwọ́adé, who are you? Are you God? Ṣó fẹ́ bà ilẹ̀ yìí jẹ́ ni? Ẹ jọba ta ìjọba, ìlú òrọ̀gbọ́n láti bàtẹ́ ti jọba. Ìlú òròjú, ìlú òráyè, ogun lónìí, ìjà lọ́la. Adẹ̀ bá yín sọ̀rọ̀, kàkà tí ẹ kẹ́ yí padà, níṣẹ̀lẹ̀ káàkiri gorí bí àlòkù fáwọn ẹlẹ́ka. Ẹ ṣorí kunkun bí ìpọ̀nmọ́ funfun, ẹ dáyàn lóhùn. Ẹ̀dẹ̀ lẹ́bọ̀n níjà àwọn ìwà àrékèrèké ọwọ́ yín nìsín nǹkan ṣé kò wá fi hàn nísìnyí wípé ẹni bàbá yẹn sínú oyè tẹ́ ń pariwo wọ́n ti pariwo wọ́n ti jẹ oyè yẹn kálàáfin àná kó tó lọ ọ̀kan lọ́mọ Oòduà kí ló kàn yín pẹ̀lú ẹ wá lẹ fún Ọọ̀ni ẹ fún ní 24 hours àbí 72 hours lẹ́lẹ́ fún I don't know that is an insult a big insult tẹ́ ẹ bá mọ̀. Gbogbo ẹ̀yin ọmọ Ilé Ifẹ̀ ẹ nílò láti dìde pẹ̀lú ọ̀rọ̀ yìí. I think we don't need to joke with Ọwọ́adé anymore. Ọọ̀ni àtijọ́ tó Ọọ̀ni ti jẹ oyè tí ẹ bá máa ṣe interview pẹ̀lú bàbá yẹn lẹ́ẹ̀mẹ́wàá ìrẹ́pọ̀ ó ní bàbá ń pariwo unity ni bàbá yẹn ń pariwo. Ẹ lọ wo adúrú ilé iṣẹ́ tí Ọọ̀ni ti ní tó fẹ́ fi so orí ọmọ kóòtù òjìrè tó fẹ́ fi so wọ́n pọ̀ pé kí okùn ọmọ ìyá ọmọ bàbá kó má bàjá wọ́n ní sàkúrẹ́ wọ́n ní sí Ìlọrin wọ́n ní káàkiri ó wà lẹ́dẹ̀ ó wà ní Ọ̀ṣun ó wà ní Èkó ó wà ní Ìbàdàn wọ́n create àwọn kinní wọ̀nyẹn kí ìfẹ́ lè wà gbogbo ibi tí wọ́n dá mọ́ọ̀ sí wọ̀nyẹn jọ ẹ dákun ṣé ọmọ Ilé Ifẹ̀ ló wá ṣiṣẹ́ ńbẹ̀ àbí ọmọ tí Ọọ̀ni bí ló ṣiṣẹ́ níbẹ̀ Ọ̀yọ́ empire tẹ́ ń pariwo ẹ kò sọ ìpín ẹyọ kan tẹ́ ti fi ṣe ẹ sọ fún mi Aláàfin àná tó lọ ẹ sọ ilé iṣẹ́ tó ní tó so ọmọ Yorùbá tẹ́ ń pariwo tó so wọ́n pọ̀ ẹ sọ fún mi Ọwọ́adé tuntun débẹ̀ wọ́n lè irin lárí pé wọ́n kó dé àárín nǹkan kan tó ń kó wá àtìgbà tó sì ti jọba àárín nǹkan kan tẹ́ ẹ dá ṣe nídìí ọba wọn kàkà tẹ́ ẹ fi mú nǹkan tangible something tẹ́ ẹ mú ṣe ẹ fi ń ṣe orí ọmọ Yorùbá ẹ fi ń ṣe orí wọn pọ̀ ní Ọ̀yọ́ lọ́ba Ọ̀yọ́ ló ládé o ẹ pọ̀n yín ìyàwó yín àbúrò yín ọmọ yín ẹbí yín
Ọ̀yọ́ lónìí o, adé ṣe bí Ọ̀yọ́ là ń rí o, Ọ̀yọ́ ò ṣe bí bàbá ẹnìkan nǹkan, ìtàn tẹ́ ń pariwo káàkiri nìyẹn. A sì rí nǹkan yẹn kan báyìí tẹ́ ẹ mú ṣe, a rí nǹkan yẹn kan báyìí tẹ́ ẹ ṣe. Aláàfin Ọ̀yọ́ empire màkọ́lá wà yìí, tẹ́ ẹ bá tẹ̀ wá lójú àwọn náà máa tẹ̀yìn lójú mọ́lẹ̀ o. A sì ní famility tutọ́ o, tẹ́ ẹ bá tẹ̀ wá lójú bàbá Aláàfin a máa tẹ̀yìn lójú mọ́lẹ̀ o. Ọ̀wọ́ adé, if you tẹ̀ wá lójú, we are going to tẹ̀yìn lójú mọ́lẹ̀ o. A kì í ṣọmọ àlè o. This is not Ọ̀yọ́ empire. Ọ̀yọ́ empire yìí tẹ́ ń sọ ṣe bẹ́ẹ̀ fi ń jalè ni, ṣe bẹ́ẹ̀ fi ń gbalẹ̀ onílẹ̀, kẹ́ gba ipò onípò mọ́ ipò ti yín ni, ó lè lẹ́ ń jà níbẹ̀ náà. Ẹ̀yin tẹ́ ń ta ọmọ ìyá yín lẹ́rú, ẹ̀dẹ̀ tó ń sọ jáde lẹ́nu. Ẹ subscribe kẹ́sì máa follow. Ẹ tẹrútẹrú ìran yín, ọmọ yín fún ara wọn ẹ ta, no wonder tó máa lè fi pọ̀ sí ìlú Ọ̀yọ́, ọmọ àlè ò ṣe ní pọ̀ mbẹ̀. Nígbà tó pé ìlú lágbájá, ìlú wé, orí gbígbẹ orí tútù òun lẹ kó jọ síbẹ̀. Ọmọ àlè ò ṣe ní pọ̀ mbẹ̀. Kí ni ẹ̀rí ìdánilójú kan pé Ifá ló yàn yín síbẹ̀ báyìí? Ṣé ẹ̀ ti tójú bàbá Wándé Abímbọ́lá? Ṣé ẹ̀ ti tójú wọn mọ́lẹ̀ ń bẹ̀ báyìí? A fi bí sún olóore ni yín bàbá Òwádé. Torí ńgbà tó ń fi yín joyè gbogbo alájáde tínú wa ń dùn. A fi bí sún olóore bá òun ni yín. A fi bí sún olóore. Ẹ̀yin ò ṣe bẹ̀rẹ̀ níbi tẹ́ ẹ ti bá ìjọba yín. Ká tiẹ̀ rí nǹkan tẹ́ ẹ máa gbé ṣe nínú ìlú tẹ́ ń lù. A máa rí nǹkan kan. Ẹni tó ti fi joyè. Kí bàbá Aláàfin kó tó lọ. Ẹ wá dé ní ìsìn ẹlẹ́fún 172 hours kan withdraw lásẹ̀sì yẹn. Kí ni yín? Who are you? Kí lẹ jẹ́ nílùú? Ẹ kéré, ẹ bíntín, ẹ wẹ́, ẹ small. Ẹ tó nǹkankan, ẹ tó okùn Ọọ̀ni bẹ́ẹ̀ ṣe wà yẹn. Ẹ tó ẹni bá yájú sí Ọ̀ọ̀ni ó yájú sí kú, ẹni bá yájú sí Ọọ̀ni ó yájú sí àrùn. Bẹ́ẹ̀ ni ìwọ sí Ọọ̀ni, ó fẹ́ máa fi Ọọ̀ni figagbága. Ẹ wo ẹ̀yin ará ìlú Ìbàdàn, ẹ̀yin ọmọlẹ̀ kóòtù òjire, tí nǹkankan bá ṣẹlẹ̀, ẹmẹni tẹ́ máa mú ẹmú Ọ̀wọ́ Adékẹ́dẹ̀ tún mú ọmọ bàbá Aláàfin tó jẹ́ sẹ́nítọ̀ bíyá house of kingdom àbí sẹ́nítọ̀. Òun ló ń kọ́ Aláàfin, àwọn ló ń gbá Aláàfin káàkiri, àwọn ló ń mú wọn káàkiri o. Wọ́n fi yín joyè tà ìjoyè ọ̀dọ́ sọ́tà lẹ́ lọ, Ọọ̀ni wà ń bẹ̀ dọ́ọ̀dọ̀ ẹ̀. Ẹ wo gbà tó fi Ọọ̀ni jẹ náà, ẹ gbọ́kọ̀ tí bàbá yẹn sọ nínú interview tó ṣe pẹ̀lú ẹ̀. Ó ní Àwùjalẹ̀ Aláké Aláàfin, ó ní òun bá wọn lórí ipò, ó ní òun sì gbọ́ ọ̀dọ̀ aláì pẹ̀lú wọn. Òun ò lè ṣiṣẹ́ ní isolation, òun gbọ́dọ̀ aláì pẹ̀lú wọn kí ìrẹ́pọ̀ kí ó bá lè wà. Ẹ wo kan tí bàbá yẹn ṣe náà. Nígbà tó ń fi Ọọ̀ni jẹ, Ọọ̀ni fúnra ẹ̀ ló gbéra ẹ̀ lọ bá Aláàfin pé bàbá nǹkan tó wà ní ẹ jẹ́ ká parí ẹ̀ kí ìfẹ́ lè wà. Títí t'Aláàfin dẹ̀ fi lọ ṣe eré pọ́n yájú sí Ọọ̀ni. Ìwọ wọn fi ẹ́ jọba ta ìjọba. Kó má lè gbéra torí ìtàn orí ibú tí wọ́n ti pa fún ọ. Ìkáwà nú ẹ ni náà. Ìkáwà nú ẹ tẹ́lẹ̀ ni. Nǹkan tó wà nínú ẹ tẹ́lẹ̀ ló ṣe jáde bàbá Aláàfin Ọ̀wọ́ Adé, nǹkan tó wà nínú yín tẹ́lẹ̀ òun lẹ ṣe jáde, kò sẹ́ni tó ń kọ́ yín. Nǹkan tó wà nínú yín òun lẹ ṣe jáde. Tẹ́ ẹ̀ bá dẹ̀ dákẹ́, tẹ́ ẹ̀ bá ṣáwọ́, orí yín nílẹ̀ Yorùbá ti máa break. A dẹ̀ ti ń pariwo ní ìsìn, we don't want Yorùbá, we don't want Yorùbá nation. Ẹ jẹ́ ká padà sí Oòduà wa. Torí Yorùbá tá a sọ pé a wà, òun ló yẹ kẹ́ máa ṣe nonsense tẹ́ ń ṣe yìí. Ọọ̀ni àṣẹ Ilé Ifẹ̀ ló mọ. Who are you to say that? Òun pàṣẹ fún bàbá ẹ̀. Bàbá o, àṣẹ yín ilé yín ló mọ. Ẹ gbọ́dọ̀ jáde ajẹ́kọ̀ ọmọ àlè nìyẹn. Ọmọ àlè nìyẹn. Ẹni tó jẹ́ aláṣẹ ìdílé ẹ nílé Ifẹ̀, òun rá bàbá níwájú Ọọ̀ni. Kí wá ní ìwọ jẹ́? Oníwọ ló lórí ọba, ó jẹ́ ó lórí ọba ìlú mi, ó sì ní ọba ìlú mi, ó sì ní ẹ̀. Ọmọ ọba ni mí náà, mo mọ̀ túmọ̀ ipò ọba. Who are you? Ó dẹ̀ dórí ìtẹ́ ó dẹ̀ bẹ̀ sí tẹ́lẹ̀ bàṣàbàṣàbàṣà. Kí ló dé náà? Ìwọ nìkan ló kọ́ máa jọba ni. Ṣé ìwọ nìkan ni? Ogun ló ní wàhálà lọ́la. Ọ̀wọ́ Adé mèṣọ́nu, dẹ́dẹ́m nà họ. Mèṣọ́nu. À ń sọ ọ̀rọ̀ yìí báyìí o, ó dàbí aró o. A máa jáde tán o. Ká bá máa jáde tán kò ní rízì o, kò ní rọgbọ o. Ẹ kìlọ̀ fún Aláàfin, gbogbo ẹ̀yin ajá Aláàfin, ẹ kìlọ̀ fún o. Bàbá Rótífálè tó ìkú ní jọ́sí nìsín, ọ̀rọ̀ ẹ̀ yìí wà ńlẹ̀ o. Kẹ́ ẹ tó joyè gan lẹ ti kórìíra Ọọ̀ni. Èèyàn ń wéṣì owó gbéra láti ìlú Amẹ́ríkà wá bá yín. Ẹ dẹ̀ dé bíbẹ̀, ó gbẹ́nu lọ́rọ̀ Ọọ̀ni, wàhálà dẹ̀ dé, ẹ lu bàbá yẹn jáde ní pálásì ẹ̀ bẹ́ẹ̀. Títí táwọn ọmọ ẹ̀yìn tó fi mú oògùn, tó fi lu bàbá oníbàbá, àtìgbà tí bàbá yẹn ti kú ṣe sọ̀rọ̀ síta. Ṣèbí láti pálásì yín ni, ẹ rí pé èèyàn burúkú ni yín. Èèyàn burúkú ni yín mẹ́rin. Ẹ wá yájú sí Ọọ̀ni. Ẹ tí rẹ̀ ni yájú sí, ẹ má wọ́rì. Àwa ta jẹ́ ẹ̀jẹ̀ Oòduà àwa mi bíi. A máa jáde sí yín láìpẹ́. Ẹ má ṣe ìkọ́ tẹ̀ ń ṣe lọ. Tó bá gbó tiẹ̀ wù yín, ẹ lọ kóòtù tẹ̀ ń lọ. Ẹ lọ kóòtù yẹn. Ayé empire kọ́ la wà yìí. Go to court. Ọ̀wọ́ Adé, go to court. To hell with you and that your court, Ọ̀wọ́ Adé. To hell with you and that your ìlú Ọ̀yọ́. To hell with gbogbo yín. Ẹ̀yọ́ mú àlè. Lásán lásán. Àròyé TV rèé,
ẹ láìkì, ẹ subscribe, kẹ́sì máa follow. Òkè Láwà téńté. Welcome to King's Consult, Human Resources and Management Services. Looking to grow your business or find your next job opportunity? At King's Consult, we offer expert HR consulting services tailored to meet your needs. Recruitment, staff management. We have several exciting opportunities available right now. Are you looking for a new role?